ọ̀rọ̀ tó pọ̀ tí mo fẹ́ bá yín sọ. Àwọn Dr. Sharaf hafidhahullah àwọn ni wọ́n lọ́rọ̀ nísìn, but mo rò pọ́rọ̀ tó yẹ kí n ti sọ látàárọ̀ òun ni Dr. Ajíjọlá kéwú ní ọpẹ́ ọya jù rárá lọ. Mo wà ń bí látàárọ̀, but nítorí àwọn tẹ̀rìtìbáàtì kan ní òjẹ́ ti ráyè wọlé, mo ti wà ń bí látàárọ̀. Adúpẹ́lọ́dọ̀ Ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí. Mọ̀lítàkọ̀ wa tọdún yìí tàbá ka lé ní èjì òun lẹ́ẹ̀kejìlá, alhamdulillahi rabbil alamin. Ọlọ́run sì ní ká máa rí èso dáadáa, òun náà ní encourage wa látún fi ń lè pé ẹjá tún ṣe mí. Ẹdákan mọ́ bínú, àwọn chief host tí wá ń bẹ ń jòkó, àwọn bàbá wa Mágàjí Mọ̀súdọ̀, ẹdákan ẹ ṣe ṣéhù. Orí ibi wọn bá wà ní gbogbo òkè odò yìí, èmi àlọrin ló jòkó. Ọlọ́run kó ṣàlékún dáadáa yìí, kó ṣàlékún dáadáa bàbá wa èmi of Ìlọrin náà, àti gbogbo àwọn ọba wa mùsùlùmí, kọ́lọ́run kó ṣamọ̀nà wọn. Mo ní ẹlẹ́ẹ̀kejìlá, òun ní jókòó wa tọdún yìí, alhamdulillah. Bọ́lọ̀ ti ní kí mọ́kàkàlá ti ṣe ìsíwájú kó mú èso dáadáa wá, abẹ́lọ́wọ̀n ọba kọ́lọ̀ kọ́ mọ́sá àjẹ́kẹ́lẹ́ iná mú èso tí ó dáa wá. Ọdọọdún báyìí la máa wò pé kákóra wa jọ, kábára wa sọ̀rọ̀ ní ń taari pé ọ̀rọ̀ tó kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n. Alhamdulillah, abẹ̀rẹ̀ mọ̀lítàkọ̀ yìí nílọrin bí lọ́dún tá bẹ̀rẹ̀. Ọlọ́run sì ní gẹ́gẹ́ mo ti wí wọ́n encourage wa, ó di méjì, ó tún di mẹ́ta, ó tún di mẹ́rin. Lọ́dún yìí mọ̀lítàkọ̀ yìí mẹ́fà lá ní, eléyìí tó níta ń jókòó ńlọrin yìí òun lẹ́lẹ́kẹrin lọ́dún yìí. Àti ṣe ní Ìbàdàn, which is alákọ̀ọ́kọ́, àti ṣe ní Dúsè ní Jìgáwá tó jẹ́ lẹ́ẹ̀kejì. Níjẹ̀jọba yìí a wà ní Èkó ní Lẹ́kí tí ń ṣe lẹ́ẹ̀kẹta. Lónìí yìí ńlọrin at the same time ní Gùsò ní Sàmfàrà ẹlẹ́ẹ̀kẹrin àtẹlẹ́ẹ̀karùn, pẹ̀lú ògbọ́lọ́run akásẹ̀ rẹ̀ ńlẹ̀ ní ọ̀sẹ̀ tí ń bọ̀ ní Àbújá tọjólùlù Nàìjíríà. Ohun tá ń discourse ní ọdún yìí náà ni Ahlus Sunnati wal Jama'a aqidatan wa manhaja. Kí ni àkídà Ahlus Sunnah? Kí ni manhaju Ahlus Sunnah? Ní kúkúrú mi fẹ́ gbásìkò yín kí n fi fún Fadilatu Sheikh Dr. láyé láti bá wa sọ̀rọ̀ tá fẹ́ tá ti ń retí. Èrò méjì ni abẹ́lọ́nkọ́lọ́nkọ́ mọ́sá jẹ́ kí a rí lérè mọ̀lítàkọ̀ tọdún yìí. Kí ni di alákọ̀ọ́kọ́ tó múrù èrò báyìí wá pé kí ó jẹ́ pé tọ́pìkì báyìí lá sọ̀rọ̀ lé lórí ní gbogbo àwọn àyè mẹ́fẹ̀ẹ̀fà tí mo wí. Ìdí alákọ̀ọ́kọ́ òun ni pé àwa gan tá ń pera wa ní Ahlus Sunnah wal Jama'a kọ́lọ̀kọ́ mọ́sá kàwá kúnnú wọn. A mọ̀ nídìí láti sọ fáwọn èèyàn pé bá ti rí ni o, àkídà wa ni o, ọ̀lànà wa ni o, àkọ́kọ́ èrò wa nìyẹn. Ní títorí pé ẹjẹ́ ń fún yín lápèjúwe kan, ayé tí Ọlọ́run ní ká wà lónìí yìí kí ló kọ wa? Majma'u as-Sunnah lid-da'wati wal-buhuth. Nítorí àwọn díkà bí mìí, a nídì láti rẹ́gísítà ayé yìí officially pẹ̀lú Federal Government of Nigeria tí òfin ní sí pé nìkan àlẹ́ pé kílẹ̀ ń jòkó ṣe ń bẹ̀rún. Gẹ́gẹ́ bí òfin a gbọ́dọ̀ register with CAC, gbogbo yín àbọ́pọ̀lọpọ̀ yín náà máa. Nígbàtí wé wá dé CAC fún registration wọ́n reject ẹ̀. Àwa ni why? Torí pé ń pè pàá náà mòfin pé ẹ gbọ́dọ̀ sọ̀dí fún wa pé in tó dé ní ẹ̀kan lè sọ fún rú wa pé no. Nígbàtàwọn náà wá rí báyìí ẹnu kọ́ wọn láti sọ fún wa, wọ́n wá ń wá wọn àwáwí kan. At the end of the day a padà discover pé àwọn kí wọ́n lẹ́bi. Kí ló dé tí wọ́n fẹ́ rẹ́gísà Majma'u Sunnah lid-da'wati wal-buhuth, wọ́n ti padà rẹ́gísà wa o, lábí jókòó báyìí o. Gbogbo alamọ́ tí ń jẹ́ Boko Haram. Boko Haram èso kọ wọn, kí ló kọ Boko Haram?
jama'atu ahli sunna ẹmẹ́ tó jama'atu ahli sunna lè da'wati wal jihad ẹwà ní kíjọba rẹ́gísà majma'u sunna lè da'wati wal buhur ọjọ́ra wọn àbí ọjọ́ra wọn reality ni sọ fún yín but alhamdulillah àwọn amòfin wa àwọn ọmọ ìyá wa ta gbéṣẹ́ náà lè lọ́wọ́ wọ́n ṣe bí iṣẹ́ ajé oyé wọn pé àwọn onítàndà sọ́bù ẹ̀yin ní kẹ́ bèèrè pé kí ní jẹ́ súnnà ìdí bí tí ń lọ gánù in tí Boko Haram ń ṣe lóòtọ́ gbogbo àyà àgbà pé kìí ṣe súnnà àmàlù súnnà làwọn náà pèrà wọn àwọn ti wá wò pé ẹ̀yin náà lẹ́tún fẹ́ gbọ́nà ẹ̀kọ́rọ̀ lẹ́tún fẹ́ wá rẹ́gísà ẹwà aláwà náà láfún iláyé but ìgbàta wá jòkó ta ṣàlàyé tó nídi kápọ̀ wọ́n wá àgírí pẹ̀lú ọ̀pá àwọn ọmọ ó kọ yín lóòótọ́ àwọn sí bí ó gbẹ̀ yí tẹ́ bá ti ń tí súnnà bá ti ń bí ó gbóyín ti rí náà gbogbo rí bẹ́ ìdí àkọ́kọ́ nù kọ́lọ̀kọ́ mọ́sà jẹ́ kí a àchíwò ẹ̀ ní mọ̀lítàkọ̀ tọdún ìpé láti pé kọ́dẹ̀ rí pé nínú àwátàwẹ̀ lòmí ètí ìsòǹsúnnà náà a máa fẹ́kọ̀ọ́ náà wá kó rí pé ní kíjẹ̀ ní jẹ́ alùsúnnà torí bí yàn bá mọ́ tí ń jẹ́ súnnà wàláhì kò sí dìtẹ́nìkún ó fi sọ pé àwọ́ ọ̀fẹ́ súnnà yàyìn kò sí ń pè rẹ mùsùlùmí àbẹ́ẹ̀kì mọ́sálásí mi lónìí ẹlẹ́fẹ́ ṣe wá sí wọ́n pé sẹ́yìn súnnà nù kọ̀ sáyé yàyìn kọ́dẹ̀ lómí ọ sọ pé kọ̀ sáyé súnnà yàyìn a jẹ́ kó ti gbọ́ nǹkan mí iye irú èyí tí CAC gbọ́yé ń pa mẹ́jìmọ́ àsúnnà àwa náà nídi láti speak out ká sọ fún ayé pé àkídà wa ní o ìlànà táà fi ń jọ́sìn ní òun lẹ́rí tí wọ́n ti ń wí látàárọ̀ ní o òun ni wọ́n tún bá wa sọ nísìn òun náà látún sọ lọ́la kò sí kan tẹ́ẹ̀rí ń bẹ̀ pọ́lọ̀hun òwí ànábì òwí sallallahu alayhi wa sallam torí náà ẹ dákun àkọ́kọ́ hádàfù wa lọ́dún yìí ni pé ẹjá àwọn èèyàn mọ̀ kí ni wá kò sí ń tàndà sọ̀bù ara tí ń jẹ́ mánájọ alùsúnnà náà ni pé kò sásìrí kò sí báàtì ní pé àwọn kan lọ́gbọ́dọ̀ mọ̀ eléyìí súnnà ni pé ẹ̀sì kalẹ̀ kí gbogbo èèyàn ó ké ìtọ́lọ̀ ń fẹ́ ní ìtànẹ́bì fẹ́ ní inú mẹ́dùn mọ́ wà ń ta mọ̀ ń gbọ́ tí Madam Sarumi àti Dr. Ajíjọlá Kéwú ní kọ́dà àwọn èègbà fọ́ọ̀mù bó ti rí gan-an torí ẹ̀ ní ìdí alákọ̀ọ́kọ́ nù ẹ̀rí di ẹlẹ́ẹ̀kejì àwa wò pé àwa tí a ń pèrà wa ní alùsúnnà náà àwa náà nídẹ̀ àti bára wa sòdodo ọ̀rọ̀ a nídẹ̀ àti síkíní àti bára wa sòdodo ọ̀rọ̀ lọ́rọ̀ ọmọ ẹ̀yà sẹ́mọ̀ pé yóò bá máa pa àwọn ọ̀rọ̀ kan ní ọ̀rọ̀ ọmọ ẹ̀yà bọ́mọ ẹ̀yà bá bára wọn sọ̀rọ̀ níbi wọ́n bá ti sọ̀rọ̀ ní wọ́n lè túká pẹ̀lú ìjà àmọ́ wọ́n padà wá lọ rò pé òdodo lọ bá mi sọ̀rọ̀ jẹun ronú sí tó wí afẹ́kírù ẹ̀ wáyé ní mọ̀lítàkọ̀ wà iná tẹ́ bá wo àwùjọ alùsúnnà lónìí pàtàkì jùlọ mọ́ sọ fún Sheikh Abrahamu alálẹ́ kan pé choice wa Ìbàdàn Ìlọrin Èkó kìí ṣe pá kan mú o torí bí tí àdánwò yí pọ̀ sí jùnú lónìí nílẹ̀ Yorùbá Ìbàdàn Ìlọrin Èkó tíyàn bá gbọ́bi tí ọmọ ẹ̀yà alùsúnnà ti jókòó tí ń sọ̀rọ̀ alùsúnnà míì pàtàkì jùlọ láwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta yìí kọ́dà ọ̀rọ̀ tí ó sọ ń pa ẹlẹ́bọ gbọdọ̀ burú jù bẹ́ẹ̀ lọ kọ́dà tí ó sọ ń pa ẹni tá a mọ̀ pé ó ń bídíà ni kò ní burú tó bẹ́ẹ̀ kí ló dé afẹ́kẹ́lẹ̀ yìí náà ká àdírẹ́sẹ̀ ká bára wa sòdodo ọ̀rọ̀ òun lè mímọ̀ ń sọ fáwọn èèyàn pé la nadda'i al-kamal al-kamalu lillahi azza wa jalla abẹ́lọ́n ká jẹ́ alùsúnnà wal jamaa a máa ṣe ìdíyàwó a kílèmù pé 100% tó ń súnnà ní wá abẹ́lọ́n kọ́lọ̀wò sí wá bẹ́ bọ̀ tó bá díkù ń kọ́ sáàmà sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn khawariju lẹ́nu àbámà wà khawariju kọ́pọ̀fẹ́ bá pè wá ní khawariju kí ni khawariju wí al-khawariju yaqulun al-imanu imma an yakuna kamilan aw la shay bẹ̀bá analyze àkídà kàwáríjù sọmárì rẹ̀ nù gbogbo èyí tàfà sí ìlú pé alìlìmánu yazidu aw yanqusu sọmárì rẹ̀ ní pé
alkhawariju níbi ń bá rí ọ inú kí n rí ọ pé islamu rẹ 100% ni àbí kí ni àbí 0%, kò sí 99% islamu lọ́dọ̀ khawariju. ní tí ń jẹ́ khawariju nù lànàbí pé hadhara wa sallallahu alaihi wasallam ń pa wọn, lànàbí ní àjìnà sí wọn. àmọ́ bọ́yá fura ìṣesí wa láàrin àwọn ọmọ ìyá ahlu sunna wal jamaa ó fẹ́ máa jọba yìí ń gbà mí. èyàn jọ ń súnnà àmà tí a fi ibò yàn ká òun súnnà kọ́nà bẹ́yàn òkéwú èyàn ó lè ká ìsìlámọ́yà òun súnnà ni. àmọ́ wá ní nǹkankan táwà rò pé kò yẹ kó ń súnnà ó ṣe sáwà náà ma sọ pé ní àwọn bídí àníbá kọ́dẹ̀ má gbọ́wà sí rẹ̀ mọ́ ara wọn tí ń ṣe bẹ́ẹ̀ náà àwọn ọmọ ìyá wa lónìí o. torí náà dr ọlọ́run sàdádà kótọ̀ yẹn àti kótọ̀ ti wà náà hádàfù wà ní lórí nọ́kùtọ̀ méjèèjì kájáwọn èèyàn mọ̀ wá ẹni ibi táwa náà bá sì nídà àti bára wa sọ òdodo ọ̀rọ̀ èyí wọn ò pé ká pé alùsúnnà ó ṣe dá kò ṣe dẹ́ sáfàdíra ní orí gbẹ́ngbò tí jọ ń súnnà wọn máa bá lọ àtúndì múrí jíànù lọ́nà bòmí la lil irja wala lil khuruj. àmọ́ bàbá tí ẹ fẹ́ àdírẹ́sì khilafati àárín wa bó lálùsúnnà ń ṣe ọlọ́nkọ́ mọ́sá sàdádà kó tọ̀ yá tàwà náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin Ar-Rahmanir Rahim Maliki Yawmiddin. Wassalatu wassalamu al-atamman al-akmalan ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira wa ba'du. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àkí gbogbo jàmáà ní àpapọ̀ láti má fi gba àsìkò ara wa gbogbo bí wọ́n sì kíkí látòkè délẹ̀ náà láfi tó ìjòkó eléyìí tí ó kàn ó ní ó ṣe ẹlẹ́ẹ̀kẹta ní lónìí. wọ́n sì ti bá wa sọ kí ló jẹ́ kókó àti ìdí pàtàkì tíru àpérò ìfin wáyé àti irú kókó tí a fẹ́ sọ níbẹ̀. rò pé sọ́mù rẹ̀ náà ni gẹ́gẹ́ bí Imam Bukhari bó ṣe bà wá bà nù Sahih Bukhari wípé báàbù al-ilmi qabla al-qawli wal-amal. kéèyàn ó tó wí nǹkan kó mọ̀ tí ó wí, kéèyàn ó sì tó ṣe nǹkan kó mọ̀ nǹkan tí ó ṣe. ìsìnímà ìtumọ̀ ẹni wípé kí ni àwọn àfáà ti sọ lórí nǹkan tí mo fẹ́ wí, kí sì ni àwọn àfáà ti ṣe lórí nǹkan tí mo fẹ́ wí. mo rò pé kókó rẹ̀ náà nù. wọ́n ti sọ ní àwọn àjòkó tó lọ níwájú wípé Sheikh Abrahamu Ọlálékan ni wọ́n sọ eléyìí pẹ̀lú míì kódà sánáwì rẹ̀ gan kò rinlẹ̀ yóò sì máa sọ wípé ẹni táwa dámà wípé nílé yí àgbà àfáà ni tí mo sọ pé ní kí ló mọ̀. tó mùrùpára kókó ìjòkó yìí náà nù. àwa gan tá à ń ṣe ìntìsáàbù sí ahli sunnati wa jamaa, àwa gan nídìí ká mọ kí náà ń pè bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ wa gan àmọ́ tá ń pè ní ahli sunnati wa jamaa àti ń ṣe ìdíhàwù rẹ̀. tòlẹ́fì ẹlòmíì àkàràmọ́kùnmọ́ lọ ẹnìkan sọ fún ọkọ̀ níjẹ̀ ìtagbà tá ń bọ̀ wá láti Àbújá. àṣà wa ń sọ̀rọ̀ báyẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ náà pẹ̀mí sábà dàgbàtọ̀ tó wá sọ̀kan mú rí pé ìntọ́ ń fẹnú bá yìí ọ̀hún fẹnú bá heritage tèmi gangan náà ni. ó ń sọ̀rọ̀ nípa Saudi kò sí Saudi nígbàtà wá dá sẹ́mọ̀ tí ó wí ni a sì wá ń wí ṣé mi mọ Saudi ni. ó ní ṣé mi mọ Saudi ni. wọ́n ní kódà ìbéèrè tó dáa púpọ̀ ni. ṣe wà pé ní al-hukm ala shay'in faru an tasawwuri kéèyàn tó lè sọ pé nípa Saudi àfikọ́ ọmọ Saudi ìbéèrè tó dáa ni. wọ́n á nípa ìbéèrè tó dáa ni. bẹ́ẹ̀ ni mo mọ Saudi tí wọ́n náà wá mọ Saudi. wọ́n ní tọ́wọ́n bá ti ẹ̀ mọ́ àwọn sì ń kà á. ibi tọ́wọ́ ti ń kà á kí ni source of information rẹ̀ Lárúbáwá ni àbí èbó.
oníkùn sáà ti information ni tó bá rí bẹ́ẹ̀ wá jẹ́ ká sọ lárúbáwá tàbí ìtẹ̀lẹ́dẹ̀ káfàrọ̀ kódà kò lè bísímìlá rẹ̀ gan ò dán ìwọ tó fẹ́ sọ nípa Saudi èdè tí Saudi fi ń sọ̀rọ̀ lárúbáwá ni ajépàbí kọ́kọ́ mọ lárúbáwá náà lọ́ọ́ fi mọ́ kí n lọ bá Saudi wí lọ́ọ́ fi mọ́ kí n lágbájá Saudi wí kọ́ ọmọ kankan níbẹ̀ tó bí àpèjúwe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe rí nù